kí yín nílọ́kùnrin, mo kí yín nílòbìnrin, mo kí yín ẹ kú àtijọ́ tijọ́, ẹ kú àtìgbà níbi tẹ́ ẹ rè lẹ́ẹ̀kan, ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di, ẹ kú láéláé, ẹ kú àti, ẹ kú láǹṣẹ̀rán ọmọ asọ̀fẹ́là, ẹ kú etí gbọ́ wa lónìí. Ibi tá a ti bẹ̀rẹ̀ ìbéèrè yìí òun ló ní nǹkan ṣe pẹ̀lú ìran Yorùbá gan-an láti ìpìlẹ̀ wá kó tó di pé àwọn òyìnbó dé. Nígbà tí wọ́n dé, wọ́n kọ́làjú wá, wọ́n mẹ́sìn kún àtàwọn nǹkan míì tó gbà tẹ̀lé lẹ́yìn. Tá bá wá ní àwòye ọ̀rọ̀, ǹjẹ́ ní Yorùbá lẹ́sìn láti ìpìlẹ̀ àbí ńgbà wọ́n dé ló tó di pàǹṣẹ̀sìn? Wọ́n ní àwọn èèyàn míì, ẹni tí ò gbọ́n, àwọn ẹni tí ò dá ni wọ́n máa ń sọ wípé kò sórílẹ̀-èdè tọ́lọ́run dá tí ò fún wọn ní pé bẹ́ẹ̀ sì máa pè mí rèé o. Díẹ̀ ló fi jẹ́ pé tí Yorùbá ò bá lẹ́sìn, báwo ni wọ́n ṣe mọ̀ pé nǹkan kan ń bẹ tí jólúwa, nǹkan ń bẹ tí jọ́lọ́run? Ní ìgbà ìwáṣẹ̀ kí ẹ̀sìn tó gòkè dé, tí àgbẹ̀ bá roko tó bá kó èrè oko rẹ̀, yóò kó sí ẹsẹ̀ ọ̀nà àbí kó ṣe ebè fún iṣu, àgbàdo, nǹkan tí wọ́n fẹ́ tà. Wọ́n á mú òkúta, wọn ò fi ṣe ààlè, èrò àlọ èrò àbọ̀. Ẹni tó bá fẹ́ ra iṣu, tó bá ti rí nǹkan tí wọ́n fi ṣe kíní rẹ̀, owó rẹ̀ ni ó dà sílẹ̀, yóò kó iṣu, yóò kó èrè. Ẹni tó ní nǹkan ò sí ń bẹ̀, nígbà tó bá dé yóò kó owó rẹ̀ ń bẹ̀. Ẹ fi sọ pé wọ́n ní ibi téèyàn ò sí, Ọlọ́run wà ń bẹ̀. Àwọn ti gbà pé èèyàn kan ń wo àwọn, ẹ̀mí lọ́lọ́run, ọkàn làwọn Yorùbá fi Olódùmarè sí. Ẹni tí ń wò wá, ẹni tó rí wa táwa ò rí. Kì í ṣe pé ìgbà tí ẹ̀sìn ìgbàgbọ́ àbí ẹ̀sìn ìmàle tó dé àwùjọ wa làwọn èèyàn tó ní ẹ̀sìn àbí ní ẹ tó mọ̀ pé nǹkan kan wà tí ń jọ́lọ́run, wọ́n ti mọ̀ pé Olódùmarè wà. Ìdí ẹ̀ ni wọn ò sì ṣe ní ojúbọ fún pé ibi táwọn ti ń, ṣùgbọ́n wọ́n máa ń ké pè, àwọn Yorùbá máa ń ké pè Ọlọ́run, tí wọ́n sì tún máa ń rán àwọn ikọ̀ látòde ọ̀run tílé ayé bá dojú bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ti ṣe. Ẹni tó wá tó jẹ́ agbátẹrù òjíṣẹ́ fún Olódùmarè, òun ni Ọ̀rúnmìlà. Àtọ̀run wá ló ti mọ ẹni tí ó là, òun ni Olódùmarè rán sí àwa ènìyàn dúdú pé bẹ́ẹ̀ ti máa ṣèyí ni o, bẹ́ẹ̀ ti máa ṣèyí ni o. Ẹ wá rí i pé gbogbo àwọn ikọ̀, àwọn tó jọ jẹ́ òjíṣẹ́ papọ̀ àbáwọn abániṣiṣẹ́ pọ̀ bí Ògún, Ọbàtálá, Ṣàngó, ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti máa ń gbàṣẹ. Tí ẹ̀kan bá rú wọn lójú, òun ni wọ́n bí, torí níṣejú rẹ̀ Olódùmarè pè ní ẹlẹ́rìí ìpín. Ọmọ ẹni tó yàn tó kún, ọmọ ẹni tó yàn tó kù díẹ̀, ojú rẹ̀ wọ́n ṣe dálẹ́, ojú rẹ̀ wọ́n ṣe dá kùtùkùtù ìdájí ọba àrìṣà. Tí Yorùbá ò bá ní ẹ̀sìn, kí ni wọ́n ṣe lè mọ̀ yí pé bí a ti máa pe oríkì Olódùmarè ni? Àwọn wọ́n ti ní ẹ̀sìn tí wọ́n ń sìn nù. Tí àwọn àtọ̀húnrìnwá tí wọ́n fẹ́ máa fi yé wa ni wípé bí ó ṣe rí nílẹ̀ ọ̀dọ̀ tàwọn, pé bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kó rí ní kò sì rí bẹ́ẹ̀. Bí olúkálùkù wọn ní báyìí náà ṣe ń lé wa, ìwọ bòmíì. Bí wọ́n ṣe ṣe ti bí, ẹ lè fi àṣà ìṣe ilẹ̀ Jerusalem, ẹ lè fiwé ti Arabian, ẹ lè fi Arabian wé Yorùbá, ẹ lè fi Yorùbá wé India.
gbogbo wọn tá à ń dákọ̀ ẹ̀ ni Olódùmarè fi àwọn ikọ̀ kọ̀ọ̀kan ránṣẹ́ sí ní èdè wọn, ní àṣà wọn, àwọn tó gbédè wọn, àwọn tó gbàṣà wọn. Bí ẹ bá ka Bíbélì láti Genesis to Revelation, ẹ lè rí bí kan tí wọ́n ti dákọ̀ pé nígbà tó dijọ́ kan ní ìlú Òkè Ìjẹ̀rò ní ìlú Adó, ńbẹ̀ ni Jésù àbí Peter ló wá lọ bá àgbókè gẹ̀tì sí ńbẹ̀. Tẹ́ bá sì ń wo ẹsẹ̀ Ifá, ẹ mọ̀ rí bí tífá ti lọ lé Adó, tó lọ Òkè Ìjẹ̀rò, tó lọ sí Òtúfẹ̀, tó lọ sóde Ọ̀yọ́, tiwọn fún tiwọn, tiwa fún tiwa, bọ́lódùmarè ti sẹ́nu sì jẹ́nu. Bó bá rí bẹ́ẹ̀, ṣé ká gbà pé Yorùbá kì í tọ́ka sí i gẹ́gẹ́ bí ẹ̀sìn láti ìpìlẹ̀ wá tó di pé Ìgbò dé? Nítorí pé mi ò rò bí ní àwùjọ Yorùbá a tọ́ka sí pé ẹ̀sìn Ifá rèé o, ẹ̀sìn Ọ̀ṣun rèé o, ẹ̀sìn, ṣé ká gbà pé ìbọ àti ìgbàgbọ́ ni Yorùbá ní? Ẹ̀sìn tí àwọn bàbá wa ń sìn, ṣe mọ̀ pé òrìṣà là ń pè, ṣùgbọ́n gbólóhùn òrìṣà, ìtumọ̀ tí àwọn ẹ̀sìn òkèèrè fún ó yàtọ̀ sí ìtumọ̀ tó ní ní ilẹ̀ Yorùbá. Gbólóhùn tá à ń pè ní òrìṣà, ẹni tí òrìṣà dá, àwọn èèyàn tí òrìṣà dá ní òrìṣà. Ẹni àrà ọ̀tọ̀. Kì í ṣe pé igi, kì í ṣòkúta, kì í ṣomi. Bí Jésù bó ṣe wáyé, tó bá jẹ́ pé ìlú kan ńlẹ̀ Yorùbá ní ẹbí sí, òòṣà la máa pè. Bẹ́ẹ̀ náà ni Mọ̀mọ́dù. Bí Mọ̀mọ́dù ṣe jẹun, tó bá jẹ́ pé ní ààbì kan nílẹ̀ ẹbí, òòṣà la máa. Àwọn tá à ń pè lóríṣà, wọn ì ṣe igi, wọn ì ṣọ̀pẹ. Àwọn èèyàn tí òrìṣà dá, orí ló ṣà wọ́n dá, ni iṣẹ́ àmì, iṣẹ́ gbogbo mélèé gbàgbé tí wọ́n ṣe àti ìgbàlà ọmọ aráyé làwọn èèyàn ṣe ń sìn wọ́n. Pàápàá rú Ọ̀rúnmìlà, tẹ́ bá ń wo Bíbélì ní ìsìn, wọ́n ní Jésù ó lajú afọ́jú, ó jí òkú dìde, ó sọ omi dọ̀tí wáìnì, ó fi oúnjẹ bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Gbogbo iṣẹ́ àmì náà la rí ní odù Ifá t'Ọ̀rúnmìlà sí. Ká jí òkú, Ọ̀rúnmìlà jí òkú, gbogbo ó wà ń bẹ. Àwọn ẹsẹ̀ Ifá tó tọ́ka sí ibi tó nínú odù Ifá kan, Ọ̀rúnmìlà ló ṣẹ́, ìlú náà ló ṣẹ́, ó ní ṣíṣẹ́ ń ló ṣẹ́ tó fi rírí pẹtẹpẹtẹ bí ọlọ arúwẹ, ó rírí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí àdá àgbẹ̀. Ó ní gbogbo àwọn tóun ti bá rẹ̀ rò ṣòṣùká nù, òṣùká wá fi orí òun ṣòdodo. Igún gbọ́ orí ìgbà, igún ń dáfá, àkàlàmọ̀gbò ń bẹ lọ́rùn òsì ń dìbò, tẹ̀ǹtẹ̀rẹ́ ẹyẹ ìgbẹ́ ẹ̀gúngún, àwọn ní ń dífá fún Ọ̀rúnmìlà. Ó láyé òun ò lórí, ó láyé òun ò nídìí, ó láyé òun ò láàrin. Wọ́n ní kó rú ẹja tòun torí, wọ́n ní kó rú eku tòun tìrú rẹ̀, wọ́n ní kó rú ọ̀pá tòun ta gbogbo. Ọ̀rúnmìlà wá rúbọ tán, wọ́n ní igi kan bẹ nílé alára o, wọ́n lórí rẹ̀ ní fi ṣòwò, ọrùn rẹ̀ ní fi ṣèjìgbàrà lẹ̀kẹ̀ ọmọ òkun, bèbèdí rẹ̀ ní so mọ́sàájì, àsọ̀bà tí kò náà yanranyanran. Ọ̀rúnmìlà bá lọ ilé alára, gbà tí ó dé ilé alára, wọ́n ní ọba alára, wọ́n ní wòye alẹ́ àná ló kù. Wọ́n ní wọ́n ti pín igi ọ̀hún tewé tewé, tegbò tegbò àti gbogbo ohun tó ní porongodo. Ọ̀rúnmìlà tó ń lọ, wọ́n ní igi kan bẹ nílé Ajérò, ọmọ òkè orí àtà, orí rẹ̀ ní fi ṣòwò, ọrùn rẹ̀ ní fi ṣèjìgbàrà lẹ̀kẹ̀ ọmọ òkun. Ọ̀rúnmìlà tó kanlẹ̀kùn lé Ajérò, wọ́n ní ta nu, ó lóun Ẹ̀dú ọmọ Àdújà, ẹ̀jẹ̀múlé Olúwọ̀nran ni. Wọ́n ní ta lọ wá wá, ní igi kan bẹ nílé Ajérò, orí rẹ̀ ní fi ṣòwò, ọrùn rẹ̀ ní fi ṣèjìgbàrà. Wòye alẹ́ àná Ajérò ti kú. Wọ́n ní wọ́n ti pín igi ọ̀hún tewé tewé, tegbò tegbò àti gbogbo ohun tó ní. Bẹ́ẹ̀ ló ṣe délé Ọ̀wáràngún títí ó wá délé Ẹlẹ́wì. Ọba Adó Ẹ̀wì,
Ọ̀rúnmìlà wọ́n ní igi kan bẹ nílé rẹ̀, orí rẹ̀ ní fi sowó, ọrùn rẹ̀ ní fi ṣèjìgbàrà. Ọ̀rúnmìlà bá kanlẹ̀kùn ilé Ẹlẹ́wìí, ó ní ta nu? Ó lóun Ẹ̀dú ọmọ Àdújà, Ẹ̀gbẹ̀múlé Olúwọ̀ran. Wọ́n ní ta lọ wá wá? Ó ní ẹni igi kan bẹ nílé Ẹlẹ́wìí, orí rẹ̀ ní fi sowó, ọrùn rẹ̀ ní fi ṣèjìgbàrà lẹ̀kẹ̀ ọmọ òkun, bèbèdí rẹ̀ ní somọ́sàájì, àsọ̀bà tí kò ná yanranyanran. Wọ́n lẹ́lẹ́wìí ti kú. Wọ́n ní Ẹlẹ́wìí làwọn tẹ́lẹ̀. Wọ́n tí Ọ̀rúnmìlà bá lè jí, wọ́n ní gbogbo ohun tí ń wíwùn yóò tó lọ. Wọ́n ní yóò gba igba ọ̀kẹ́, akọgun ẹ̀wù náà wọ́n fún nígbà ẹ̀kẹ́, àrẹ̀mọ ẹ̀wù ní Ọ̀rúnmìlà bá bọ́ sí gbèrí Ẹlẹ́wìí. Ọ̀rúnmìlà ní tó ṣe pé ṣiṣẹ́ ń lọ́sẹ́ tó fi rírí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí ọlọ ẹrú wẹ, ó rírí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí àdá àgbẹ̀. Ó ní gbogbo àwọn tóun ti bá rẹ̀ rò ló ṣòṣùpá nù, òṣùpá wá forí òun sòdodo. Igún gbọ́ orí ìgbà, igún ń dáfá, àkàlàmọ̀gbò gbọ́ orí òsè ń dìbò. Wọ́n ní kóun owó ikú tòun torí òun rúbọ tán. Wọ́n ní kíkan bẹ nílé alára, wọ́n lálára ti kú. Òun á délé ìwọ Ẹlẹ́wìí, wọ́n lẹ́lẹ́wìí wọn lóun ti kú. Ọ̀rúnmìlà ní Ẹlẹ́wìí, ó ní kó o jí, ó ní kó o jí torí ó ní torí lẹja gbénú bú. Ó ní Ẹlẹ́wìí jí, kó o jí tìdítìdí, ó ní tìrùtìrù lẹ́kú gbé nísà rẹ̀. Ó ní Ẹlẹ́wìí kó o jí ti gbogbo ara. Ó ní ẹ̀gbẹ́ lọ̀pá fi bá gbogbo, là fi gbọ̀n rere lẹ́nu agogo. Lẹ́lẹ́wìí bá jí. Ẹlẹ́wìí jí ló ní kí ni Ọ̀rúnmìlà ń fẹ́ bá wá gbogbo ó ti ṣe dààmú ló ní owó tí ń wà wọn ní kékeré ni. Ó ní ká lọ rí pé ọlọ́wọ̀ wá, ó ní kó lọ́wọ́ kó gbádé orí rẹ̀ fún Ọ̀rúnmìlà, ó ní kó bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ̀ fún Ọ̀rúnmìlà. Ǹjẹ́ o tó bàbá àbọ̀ ò tó bàbá? Ìwọ ni akọ ẹran tí sọ òkú alẹ́ àná dáàyè. Ọ̀kan nu ó pọ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn odò. Àwọn tí èyí sọ Ọ̀rúnmìlà gan nígbà tí kò tíì sí ilé ìgbòho tí ò sí kílíníìkì, àwọn babaláwo tán tún jẹ́ ọmọ lẹ́yìn wọ́n máa ń pe ọ̀fọ̀ tí wọ́n jí yẹn dìde láwọn baba ńlá wa tí wọ́n pè látẹlẹsẹ̀, wọ́n pè látòrí, yóò sì jí. Ó ti wà bẹ́ẹ̀ tó gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan lọ́lọ́run fún ní ìmọ̀, agbára, ìwòsàn fẹ́ẹ́ ti máa ṣe ilé ayé. Olódùmarè náà ni à ń pè. Àwọn míì ní tí ọ̀rọ̀ àgbọ́n tí ọ̀dà ní ìsìn tí wọ́n lẹ́nìkan ń pọ̀fọ̀, tí wọ́n bá ń ka sáàmù ò ní pé ó lòdì o. Ó ń ka sáàmù bó ń jẹ́ ń kà bí wọ́n ṣe ń ka sáàmù náà lẹ́ lè pè ní ọ̀fọ̀. tàbáyàjọ. Olódùmarè sì ti fi àṣẹ sí i tẹ́ bá ti pè mí báyìí o, ṣùgbọ́n tẹ́ bá ti wá di tẹ̀ ní kí ó dé lọ́mọ pọ̀fọ̀ ni ọ̀fọ̀ wọn ń pè. Àìní ìmọ̀ tó nígbà ìrìn wa láàrin ṣe tó burú tẹ́yẹ̀ bá pọ̀fọ̀ sí ọ̀fọ̀ tá a fi jí òkú dìde, ọ̀fọ̀ torí tí ń fọyàn sí ọ̀fọ̀ mọ́, ọ̀fọ̀ nínú òfin òyìn mọ́ kí ẹ̀ máa lọ sí atẹ́gùn ẹni tí gbogbo atẹ́gùn mọ́wọ́ dúró ìgbì tá ń pè ní tònáńdò ṣé burúkú ni tí ẹ bá ń rìn lọ lójú ọ̀nà tó sì pé tònáńdò tó dúró. Àwọn ẹ̀kì ọ̀rọ̀ tí ń sokún àṣẹ, àwọn ni wọ́n pè lọ́fọ̀. Bàbá wa ní àwò pẹ̀lú àwọn nǹkan mèremère àtàwọn iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ nínú odù Ifá, ṣùgbọ́n tí ó hàn sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kóòtù òjíire bí bóyá nítorí pé wọn ò kí Fádébẹ̀ fún wọn rí. Kí ni tó wá fà gan-an tí ìlànà ìbọ àti ìjúbà fún Olódùmarè èyí tá a wá ń tọ́ka sí gẹ́gẹ́ bí ẹ̀sìn lónìí tó fi jẹ́ pé tìran adúláwọ̀ jìrẹ̀yìn, tìran ọmọ kóòtù òjíire bí jìrẹ̀yìn téyì tí wọ́n mú wá tó sì wá ń gborí lọ́wọ́ ìlànà ìsìn àwọn baba wa, kí ló fà á? Kò sí, wọ́n ní àgbẹ̀ tó bá dóko tí ò júbà èèpẹ̀ ni ó fà gbẹ̀ lójú. Kò sí nǹkan kan tí Yorùbá fẹ́ ṣe láyé tí ò ní jẹ́ pé ìbà ni wọ́n fi ṣáájú. Wọ́n júbà Olódùmarè, wọ́n júbà baba ńlá wọn, bàbá mi ìbà rẹ o, ìyá mi ìbà rẹ o,
Olódùmarè ìbà rẹ o. Àwọn tó ti ṣe ká tó máa ṣe, Yorùbá ló ní ìbọ̀wọ̀ fún láti júbà. Kò pọ̀rọ̀ lèèyàn sọ, Peter kan lèèyàn pa, bí omi ni ẹ fẹ́ ta lẹ̀ ní ìbà náà, ìbà là á pọ́jú. Ìbà òun ni ó tẹ ilẹ̀ Ifẹ̀ dó. Ìbà ló ṣe pàtàkì. Ní tá à ń pè ní ìbà nù, wọ́n ní àdáṣe ní hun mọ́, ìbà kì í hun ni. N ò dá ṣe, n ò là ṣe, n ò ṣòwò tí ìran mi ò ṣe rí. Tí ẹ̀sìn Yorùbá tó dálé lórí jù ní ìbà. Wọ́n ti gbà pé Olódùmarè ni àlèwí lè ṣe, òun ló sì dá ohun gbogbo, tó sì fi àwọn ọmọ èèyàn sí ìkáwọ́ gbogbo nǹkan. Ìdí ẹ̀ lẹ́ fi máa rí nínú ọ̀rọ̀ pé ní jàlá ó sùn jàlá, àìbà ló ní aré èmi dọ̀la, ìbà ni wọ́n fò ní jú aré èmi dọ̀la. Kò sí pé nífá ó kìfá, ìbà bí kò sí nǹkan kan tó kọjá láti júbà Olódùmarè, torí pé wọ́n ti gbà yí pé òun ni ó ṣẹ̀dá gbogbo nǹkan tá à ń wí, àwọn sì gbọ́dọ̀ júbà rẹ̀. Aṣòro ó ṣe bí n tọ́lọ́run ò lọ́wọ́ sí, tí wọ́n bá ti lè júbà tó Olódùmarè sì ṣe àmì sí, gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe yóò máa dà. Ẹbọ rúrú ni o, ètùtù ṣíṣe ni o, ìgbà tí èèyàn ọ̀fẹ́ títà tó fi ránṣẹ́, òun ni gbogbo ìlànà àgbékalẹ̀ ìlànà ẹ̀sìn ti Yorùbá, láti pé wọn ire tá à ń sú lónìí yìí o, kí ó wọ ilé àṣẹ, kí Olódùmarè kó ránṣẹ́ ire padà wá bá wa. Ọ̀pọ̀lọpọ̀ téèyàn fi ránṣẹ́ ń gbà mí ojú ọ̀nà ní takú sí. Wọ́n fi sọ pé àdúrà ò tí gbà. Tí ire èèyàn bá ti lè tó dé ọ̀run, tẹ́ sílẹ̀kùn fún, tó lọ sílé àṣẹ níbi tó Olódùmarè ó ti lù lóǹtẹ̀, tó bá ti lè lù ọ́ parí nù. Àgbé ọ̀nà sí ọ̀nà, ṣùgbọ́n láti lè jẹ́ kí gbogbo kinní yìí ó rí bẹ́ẹ̀, ó ní gbogbo àwọn èèyàn tá à ń pè, á pè Ẹlẹ́dàá wa, á pè orí, á pè àwọn òrìṣà kí wọ́n dákun, kí wọ́n bá bẹ Olódùmarè, Olódùmarè ó taari ire tá à ń wá yìí sí wa. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn, èèyàn kan bá fẹ́ lọ gba nǹkan ní òkè ní ọ̀dọ̀ àwọn tó wà ní Àbújá, àwọn mínísítà wà, sínétọ̀ wà, tó jẹ́ pé nígbà wọn bá panupọ̀ ni wọ́n tó gbé lọ sọ́dọ̀ ẹni tí ó lù ní òlù tó pé ó ti ṣe rí gẹ́lẹ́ ni. Kí ló wá mú ìjìnlẹ̀ tàbí ìfàsẹ́yìn bá ẹ̀sìn àwọn baba ńlá wa tó fi jẹ́ pé ẹ̀sìn àtọ̀húnrìnwá ńlá tẹ́wọ́ gbà tá a sì gbé gẹ́gẹ́, kódà tó jẹ́ pé ó ti wá ń di ohun ìtìjú fún ọmọ Yorùbá láti ṣe ti àwọn baba ńlá wa? Ẹ̀sìn àtọ̀húnrìnwá tá a tẹ́wọ́ gbà nígbà tó ṣe pé àwọn tí wọ́n mú ẹ̀sìn wá, wọ́n ti ṣe é lọ́nà tó fi jẹ́ pé tiwa kò ní wù wá. Wọ́n mọ̀ọ́mọ̀ jókòó rẹ̀ ní February 2, 1835 ni wọ́n jókòó ìgbìmọ̀ wípé àwọn tá a fẹ́ lọ ń báyìí, kí ni a ti ṣe tí wọ́n fi gba tiwa. Ìbò kan ló pe pàdé ohun tó lọ sí Parliament House, ọ̀nà táwọn lè fi gba ẹ̀sìn òun ni pé káwọn máa bà ẹ̀sìn tiwa jẹ́, káwọn máa tún tàwọn ṣe, káwọn máa pọ́n ti àwọn lé, káwọn máa bà gbogbo nǹkan tó bá ti jẹ́, wọ́n sì gbé débẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn tójú ṣẹ̀ṣẹ̀ ńlá, tí iyè ṣẹ̀ṣẹ̀ ńlá lọ́pọ̀lọpọ̀ tó ń rí pé èyí gbogbo ẹ̀sìn wa náà kọ́ ló burú tó bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn èèyàn ti tara bọ̀, wọ́n ti gbà á, àti gbàyàwó, àgbà lékèlékè, àgbọ̀yà tán, ọ̀yà ń yọná lẹ́nu. Àwọn míì tiẹ̀ ti gbé ọmọ jù tómítómí, tó jẹ́ pé tẹ́ bá dé ìdílé ẹlòmíì báyìí, gbogbo nǹkan tí ń ṣe tó jẹ́ àtìrántìràn wọn tó yẹ kán tọ́jú, wọ́n dànù ni.
tẹ́ bá dé agboolé míì ẹ lè rí èépinrín nǹkan ìṣẹ̀ǹbáyé kankan tẹ́ mú ọkọ̀ tí wọ́n ń jẹ́ pé bàbá báyìí ń kọ́ bàbá báyìí ń kọ́ ó kọ ìgbàlódé ó kọ òkèèrè ní ọ̀pọ̀lọpọ̀ ń jẹ́. Nínú ewì mi kan mo ní aléjì ńlé a sì ń wéjì ròde alórúkọ nílé a tún ń tọrọ orúkọ sọmọ agbòmìnira òṣèlú a ò lómìnira àṣà tá a bá jórúkọ ànábì kan kò lè fúnni ní ládàá orúkọ ọ̀sàmì kò lè gbéni dálìjánnà iṣẹ́ ọwọ́ oníkálukú ló ń ti kálukú kiri ìwà èèyàn ní í ṣe sábàbí èèyàn níbi táwọn èèyàn gba tí òkèèrè táwọn wí dé tẹ́ bá béèrè ẹlòmíì báyìí ó kọ ilẹ̀ lárúbáwá ní ọ̀dàkọ ó kọ ilẹ̀ Ísírẹ́lì bẹ́ẹ̀ sì ni nínú gbogbo àgbáyé tẹ́ bá wò ó lọ àwa Yorùbá ní ìgbà tí wá ní ìtumọ̀ ó kọ tá à ń jẹun ó kọ ìjánu ẹni ó kọ tiwa ló sì ní ìtumọ̀ jù èbó ń jẹ́ stone èbó ń jẹ́ kápẹ́ńtà tẹ́ bá tún wá wo ẹ̀sìn àwọn tí mùsùlùmí náà èèyàn ń jẹ́ pátákó ẹsẹ̀ ẹ̀sìn òṣìlà pátákó ẹsẹ̀ ẹ̀sìn èèyàn ń jẹ́ àgà kí wàá ní àṣẹ kúkú máa jẹ́ ọkọ tiwa tó nítumọ̀ tá a bá tẹ̀ pé ẹ̀sìn tòkèrè la máa ṣe ṣùgbọ́n n tá a fi tá a bá fẹ́ pa Ọlọ́run tiwa òun ni ká jẹ́ ọkọ tiwa ọkọ tiwa sì dùn kódà Àjíbọ́lá Oyèdòkun Ọládìméjì Ọlárù Ṣùbọ́mi lè ilé ní àwọ̀ ká tó sọmọ lórúkọ nǹkan tó bá ṣẹlẹ̀ ká tó bí ọmọ wọ́n fi àti nǹkan tá à ń ṣe ní ìran tẹ́ bá ti ń gbọ́ adé ọlá a ti mọ̀ pé àwọn ọlọ́lá nù bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn tá à ń sìn alórúkọ rẹ̀ nípa bẹ́ẹ̀ àti wá gbé ọmọ jùlọ tómitómi tá a rí nípasẹ̀ rẹ̀ bí ìgbà tí wọ́n sì ń pa orí òun rẹ̀ rùn ìyẹn kan sọ wípé ẹ̀sìn a máa jẹ́ kí èèyàn dẹrú ní tá a bá ti gba ìdí rẹ̀ ká gba àṣà rẹ̀ ká gba orúkọ rẹ̀ ó ti dẹrú ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Yorùbá tí ò jẹ́ orúkọ Yorùbá tó jẹ́ orúkọ òkèèrè ẹrú ni ẹ̀sìn náà ló sì dùn fi lóyàn ní ẹrú láti gbà ọkọ ọba ti ṣe kinní báyìí Jésù ò ní mú ọwọ́ paradíṣe o níjọ́ tó bá di ìjọ́ tó bá lọ ọ̀run báyìí Jésù ọkàn jù ọ ní Mọ̀mọ́dù tí ọba ti gbọ́ pé Ràfíù lọ ń jẹ́ tí ò gbọ́ pé Jàfárì lọ ń jẹ́ tẹ́ sì jẹ́ níran tiẹ̀ níran tiẹ̀ ní gbogbo tiwọn nù kí à ń tiwa àwa lọ ṣe àtojúbọ̀ à ń garùn wọlá ọlọ́lá àjòkọ tiwa mọ́ iná ìlà bá débi ìkíni ẹ rí i pé àwọn ẹ̀sìn tá à ń wí wọ́n ti ń pa ìkíni Yorùbá rẹ́ àwọn míì wọ́n máa ń lé góńgó ni àwọn míì ò lóṣù tí ò sì bá ìlànà ẹni tó ní rẹ̀ bá fẹ́ gùn kò gbọ́dọ̀ máa kí èèyàn lóòrò àbí kó kíyàn ní ìporó gan ọmọgbọ́n ìrẹ̀lẹ̀ àwa la ní ìrẹ̀lẹ̀ Yorùbá ló ní ìrẹ̀lẹ̀ Yorùbá ló ní ìpọ́nlé nínú olùfà kan Ifá ní gbúrúgbú là yí ìká gbọ̀rọ̀gbọ̀rọ̀ là á dọ̀dọ̀ bálẹ̀ ó ní tá a bá dọ̀dọ̀ bálẹ̀ tá a bá pàgbọ́n mọ́ a máa ládùúró ohun tí í ṣe fún mi adífáfẹ́ni tọ́mọ̀ sí ọ̀pẹ̀ tí ọjà yí ẹ̀ dúpẹ́ ọmọ wà á rí baba kó dọ̀bálẹ̀ kí ni bàbá bóyá bá ṣe bóyá ìyàwó bá ṣe ọkọ ṣe bí yóò kúnlẹ̀ olówó orí mi ọkọ mi ọ̀rọ̀ tá a sọ lánàá má bínú ẹ forí jì mí tó bá tó mo rí kí ọkọ ọmọ òpóró sọ òpó gbàjá dákun inú ọkọ kò sí ẹni tẹ́ ẹ máa kì lórí kì rẹ̀ sórí rẹ̀ ò ní mú àwa ṣèyún mọ́
àwa ń dúró gbàǹtọ́ ó ti pé kí wọ́n kọ́ ọmọ ṣe ọ̀yájú hi mọ́mì hi dádì àwọn tí wọ́n ní kí wọ́n máa lé góńgó ni wọ́n ní ọlọ́run nìkan ni wọ́n kúnlẹ̀ fún yorùbá mú ọlọ́run lọ́lọ́run àsìkò ọlọ́run sáàyè rẹ̀ ṣùgbọ́n ìyá tó bí wa bàbá tó bí wa tí wọ́n ṣe là á gbọ́dọ̀ rí wọn fín kí ìyá tó bí ọmọ ní ìsìn kó wá kí ọmọ kọ́mọ ọmọdé fowókún méjèèjì kúnlẹ̀ nítorí pé ó ti gbẹ̀sẹ̀ ọ̀làjú nǹkan burúkú ni gbogbo àwa tá a bá ń pera wa ní yorùbá a ní láti jẹ́ kí ìkíni gbogbo ohun tá à ń ṣe nílẹ̀ yorùbá kó jọ wá lójú ká mú lọ́kùnkúndùn fani ìkíni ni ìjẹni okú owó ní kí ọ̀yọ́ àyọ̀nù ní tàwọn egbò tá a bá kágbẹ̀ lẹ́ẹ̀mejì lọ́mọ dàbí ẹni fẹ́ tọrọ sùjẹ́ lọ́wọ́ ìkíni nìjẹ́ni pọ́ bá kí mi gán èmi náà kí ọ gán pé o kí mi ná kí máa jẹ́ ọ̀nà kí pé o kí mi nà kí máa jẹ́ ọ̀nà kí máa ní ọ̀pẹ̀lẹ́ bàbá nà kí ná kí àná rẹ̀ tí èèyàn wà kí èèyàn kó dọ̀bálẹ̀ kó kọ́ wá pé àbínú ṣe àbábàjà ẹni tó bá ń wá ìjà tó ń wá ìbínú ni máa kí èèyàn gán tó bá pẹ́ lágbájá ńgbà mo rí lágbájá ń wo kí o èyí ti rí ìwọ rẹ̀ jà ní àwọn tó ṣe dùn mí nì bẹ́ẹ̀ ní ìwọ rẹ̀ ọ̀jà tí ìwọ rẹ̀ ọ̀tá tó wá kí gán kì í ṣe àṣà yorùbá kì í ṣe ọmọlúàbí ní yorùbá ìran yorùbá ìmọ̀ pọ̀nyàn lé ni tó ẹ mọ ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu a máa ń fi ọ̀rọ̀ pọ̀nyàn lé ẹ bá wọ èdè ìlú dáadáa yúù náà ni ẹ bá déwájú Trump nísìn President Trump you president lásán ṣùgbọ́n àwa á ní ẹ̀yin ọlọ́lá wa olóyè wa àápẹ̀lẹ́ ànífàbò ẹ̀gbọ́n lásán àbúrò láàrin kámọ́tẹ̀ tí wàá wí àwọn ọlọ́lá olóyè. ẹni fi ọjọ́ tàbí owó sí Yorùbá ló làgbọ́nlé pẹ̀tù wá mú ìṣe oníṣe ìwà oníwà àti ìwọ̀lẹ́wò ni mo máa ń tẹnumọ́ lọ́pọ̀lọpọ̀ gbà pé orílẹ̀-èdè tí ọba ti máa ṣe tiẹ̀ ìṣe oníṣe ni ó máa ṣe ìwà oníwà ni ó máa wù ìwà oníwà là ń wù ìṣe oníṣe là ń ṣe ìṣe tiwa tó dáa ń bẹ ńlẹ̀ ṣùgbọ́n nígbà wọ́n ti ní àwọn ọmọ pọ́n tí wọ́n lé àwọn ọmọ bá ìṣe tàwọn jẹ́ ni kò jẹ́ kí ẹni tá a bí wọn bí kì í wù wọ́n ẹni ẹlẹ́ni ní yá wọn láà àdífá fún wọ̀dẹ̀rẹ̀ tí ó ṣalábàárìn ẹja nú omi gbogbo ìṣe wa àṣà wa ó yẹ kó jọ wá lójú náà la sì fi lè ní ìdánimọ̀ ẹ bá ti rí India nísìn lẹ́tìmọ̀tà India lọ́bẹ̀rẹ̀ yìí o ní bó ṣe ó sì sọ ọkùnrin wọn náà ni tẹ bá ti rí China lẹ́tìmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́lòmíì bá ń fọ èèbó báyìí tí ọba ti sọ pé Yorùbá lò ẹ lè mọ̀ pé Yorùbá tí ọmọ fún yín tí ọmọ dúdú ẹ mọ̀ rò pé àbí Amẹ́ríkà lọkùnrin ni pé èèyàn bá sì dé tó bá ti dé ọ̀ọ́yà lọ gbogbo fọ ni àwọn ọ̀ràn yàn èdè wọn ni wọ́n sọ èyí sọ pé ńgbà ọba lọ ń jí àní ìsìntọ́ lọ fẹ́ ṣiṣẹ́ kan bí àbí kinní kan ọ̀ọ́gbọ̀gbùfọ̀ tí wọ́n fẹ́ máa sanwó fún péyàn lọ Brazil nísìn Pọtugí ni ẹ ń sọ ń bẹ̀ wọn ò torí pé èèyàn kan wá ṣe kinní àwọn ẹ sì wọ India àwọn Gẹ̀ẹ́sì tó wá sí Nàìjíríà ẹ wá colonize wa àwọn náà ní ẹ lọ India wọn ò gba èdè Gẹ̀ẹ́sì India kò gba àṣà Gẹ̀ẹ́sì India ò gba ẹ̀sìn Gẹ̀ẹ́sì Nàìjíríà wa a gba èdè Gẹ̀ẹ́sì a gbàṣà Gẹ̀ẹ́sì a tún gbẹ̀sìn wọn. bí a torí pé ajẹ́lẹ́yà tó pọ̀ oríṣiríṣi ẹ̀yà. ẹ wá wo ohun tí India ti gbèsè nísìn ibo èmi làwọn wá dá òbí èmi là ń ṣe ní ìsìn tó yọrí bẹ́ẹ̀
ní ti orúkọ tí àwọn kan ń yí padà, àwọn kan gbà pé báwọn ò bá yí orúkọ táwọn ń jẹ́ yẹn padà yóò ṣe àkóbá fún ìṣerere àwọn nítorí ogun tó ti ja ìran baba ńlá baba àwọn tàbí ègún ìdílé kan. Ìgbàgbọ́ àwọn orúkọ wọn padà kúrò ní eégún jọbí, ògún dáìró, ògún wẹ̀yìndé, èṣù bí ìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí lẹ rí sí i? ó ní mo ti sọ lẹ́ẹ̀kan. Ṣé ogun àti ègún máa ń tẹ̀lé àwọn orúkọ Yorùbá lóòótọ́? irú ègún wo ni wọn ò lè fi ẹbọ rírú, ètùtù àti nǹkan àpègún tí wọn ò lè fi répò tó fi jẹ́ pé ó kọ náà àṣẹ̀ṣẹ̀ rí ègún pò. tẹ́ ẹ bá ń ka orúkọ dà tí ẹ bá ń ṣe ètùtù láti rí ègún pò ń bẹ́ẹ̀ àpègún ń bẹ ńlẹ̀ àbí ìwà kan tó bá jẹ́ pé ìpè kan ní ẹ ti ṣẹ́ tí ń fi hàn kan tẹ́ ẹ̀ mú un kó tẹ́lẹ̀ yí ó kọ̀ kò lè kó ń bẹ̀ lọ́wọ́ à ń bẹ̀ náà nì láfi ní èèyàn bá pé jẹ́ kó dórúkọ ànábì kò pé ó ní ládàá kò lè kó ń bẹ̀ tẹ́ ẹ̀ bá ṣe tó yẹ kán sí. Olúwa ẹ jẹ́ kí n sáré fi ìròyìn ayọ̀ yìí tó yín létí kí n tó kúrò lórí ètò ìfáínálì lénìí. Ilé tuntun kan tí wọ́n ṣẹ̀ kọ́ parí nílànà ìgbàlódé ó wà fún títà nílùú Adó Èkìtì. Remi Johnson Estate ó wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Pastoria lọ́nà Ìkẹrẹ́ nílùú Adó Èkìtì. Wọ́n ti kọ́ ilé yìí parí nílànà tìgbàlódé. Gbogbo nǹkan pátápátá tó jẹ́ tìgbàlódé tó yẹ kó wà nù ilé ló wà nù ilé náà. Mini duplex ní pẹ̀lú yàrá mẹ́rin àti extension room and parlour self-con lọ́wọ́ ẹ̀yìn nínú compound tó dáa. Gbogbo àwọn nǹkan mèremère ìgbàlódé tó yẹ kó wà nù ilé fully furnished ni. Tó kàn jẹ́ wípé kẹ́ẹ̀kan moving yàtọ̀ sí àga àti àwọn aṣọ pẹ̀lú bẹ́ẹ̀dì yín nìkan tẹ́ ẹ máa kó wọlé. Wọ́n kọ́ ilé yìí fún gbígbé àti fún commercial. Ẹ lè máa fi ṣe service apartment tàbí hòtẹ́ẹ̀lì tàbí hospital tàbí ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ lò fún ẹ tún lè gbé. Eléyìí tẹ́ fi máa ń kó owó fáwọn èèyàn wípé kán bá yín kọ́lé tó sì jẹ́ pé wọ́n máa lù yín jìbìtì ready made nílé yìí wọ́n ti kọ́ síbẹ̀ ní àyíká tó dáa. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ilé yìí tẹ́ bá nífẹ̀ẹ́ láti rà 0703 105 1831 nọ́mbà tẹ́ pè sí nìyẹn 070 3105 1831 tàbí 081 34 111 375 081 34 111 375. Like I said, kò tán síbẹ̀ ìkejì rèé tó tún wà pẹ̀lú ẹ̀ ìyẹn ni room and parlour self-con. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ ló ní ká ní àgbọ̀. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkànbalẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.